Kirakita ayé ò dọ́là orúkọ burúkú ló ń sọ nìyẹn. Kirakita 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 àti lówó láyé ń bí ó mà léwu gidi. Ẹ jẹ́ ká wo owó níwọ̀nba o. Owó àpèkánú kò jọ̀wọ́ fi lẹ́mi ṣe bùgbé o ṣùgbọ́n. ẹ rà bàbá. Yes sir. Bàbá mo fẹ́ kẹ́ ṣàánú mi ni bí mo ṣe wà yìí ìyà ń jẹ mí gidi gan. Ẹ wo tàárọ̀ bá tọ̀ sọ fún mi o tọ̀sán òde bàtà lé. In fact mo ti di oníyẹ̀yẹ́ nínú fámìlì, mo di oníyẹ̀yẹ́ ládùúgbò. Ìyàwó mi ó kó kúrò nílé fún mi nítorí pé ebi ń pa, kò sí nǹkan ò lọ déédéé. Mo kọ́ ṣe ọwọ́ bẹ́ẹ̀ ṣe ń wò mí. Ìgbà tí kò lọ déédéé mo ti quit fún iṣẹ́ ọwọ́ yẹn láti nǹkan bí 4 years ago tí mi ì ṣe mọ́. Mo lọ sí school mi ì ríṣẹ́, so wọ́n á wò pé kí ni láárí mi kí ọmọ kan dàbí ejò tó kọjá lórí àpáta tí ò ní pa. Reason nìyẹn tí mo ṣe wá sí bíbá pé kẹjọ kẹ ràn mí lọ́wọ́. Mo fẹ́ dọ́gbọ́n sí, mo fẹ́ ṣàṣírí ọ̀la ni. àwọn ọ̀rọ̀ fẹ́ ṣàṣírí ọ̀la ó sì dán lójú ó sì mọ̀ ó sì dán lójú kọ́ ọláyà tó fi fẹ́ ṣàṣírí ọ̀la ọ̀hún. Mo láyà. kì í sáyà tó dàbí ọpọ́n ayò ibi ọmọ ọlọ yìí o tó gbé sáyà yìí o kì í ṣe o ìkìyà lápẹ́ o. Oníkìyà. Bẹ́ẹ̀ ni. ìwọ láyà ọláyà tí sọ stay ṣe sọlá. Bẹ́ẹ̀ ni. ọ̀gbọ́n Yorùbá bọ̀ wọ́n ní orí burúkú kì í wú túlù a kì í dẹ́sẹ̀ sí wèrè mọ́ lọ́nà a kì í mórí ọlọ́lá láwùjọ adé fún bó ti ń sọ ọmọbìnrin Ògún kí tọkọtaya mọ̀ pera wọn ní wèrè mọ́ orí tí ọ̀jọba lọ́la ẹnìkan mọ̀ tọkọtaya mọ̀ pera yín ní wèrè mọ́ orí tí ọ̀jọba lọ́la ẹnìkan mọ̀ a kì í mórí ọlọ́lá láwùjọ. wọ́ nǹkan tí wọ́n sọ fún ọ ni pé ọlọ́lé ọlọ́rẹ̀ èrò ọ̀sùn mẹ́sà tọkùnrin sùn ó ti yé ibi ọba rò sí ọ̀padà wá sọ fún mi. bẹ́ẹ̀ ni èrò lọ́bẹ̀ gbẹ̀gí ọgbọ́dọ̀ rú dáadáa. Bàbá nígbà tí mi ò kí ń ṣe ọmọ kékeré mo ti rò sí wàá rò sẹ́yìn náà ni kí n tó wá síbí báyìí. Ẹ bá mi ṣe sharp kí n náà tiẹ̀ kí n má kàn dàbí ejò tó kọjá lórí àpáta tí ò ní panu ayé yìí. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. torí èmi ò sọ pé mi ò sọ sí ọ̀la fún ọ ṣùgbọ́n èrò lọ́bẹ̀ gbẹ̀gí ó ti yé kéèyàn tó gbé ìgbésẹ̀ ọgbọ́n náà rò síwájú kó tó rò sẹ́yìn. mo bí olóòléyà lóòótọ́ olóòníkìyàkìyà ń bẹ fún ọ ó ti yé ṣùgbọ́n wọ́n tàn wá lọ́rùn ètò òrò lọ́rọ̀ yìí sùn mẹ́sàn-án tọkùnrin sùn ibi ọba rò yìí ọ̀padà wá jábọ̀ fún mi. ó ti yé kí n lọ rò. ẹ lọ rí rò. bẹ́ẹ̀ ni lọ́bẹ̀ gbẹ̀gí. sùn mẹ́sàn-án tọkùnrin sùn ó ti yé òkun ibi ọba rò sí ọ̀padà wá. Ọ̀rẹ́ sà mo máa padà wá lọ́la. Ọ̀rẹ́ wa o. Bẹ́ẹ̀ ṣe sọ̀la ṣe gẹ̀rẹ́gẹ̀ o. Kirakita ayé ò dọ́là orúkọ burúkú ló ń sọ nìyẹn. Kirakita 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 àti lówó láyé ń bí ó mà léwu gidi. Ẹ jẹ́ ká wo owó níwọ̀nba o. Owó àpèkánú kò jọ̀wọ́ fi lẹ́mi ṣe bùgbé o ṣùgbọ́n ẹ má jẹ́ ká àfipáwówó kan kì í fa yọ̀nà sẹ́. Kí ló ń bojú ọ̀rẹ́ jẹ́ láyé ń bí? Àní owó ni kí ló ń bojú ọmọ ìyá méjì jẹ́ o. Owó yìí náà ni. Àbí wàá gbà mí lọ́wọ́ babaláwo yìí ni. A ṣe máa ń bá ni mú adìyẹ ká forúkún bó. Èmi ni mo ní mo fẹ́ ṣe nǹkan, ó ti wà ní mind mo fẹ́ ṣe. Mo ní láti máa advice pé kí n tó padà lọ rò kí ni mo tún fẹ́ rò. Ṣé mi tí mo wá sọ́dọ̀ yín mi tí make up mind mi tẹ́lẹ̀ ni tí mo ṣe wá sọ́dọ̀ yín pé mo fẹ́ ṣe nǹkan. Mi kò ní nǹkan tí kò tiẹ̀ sí nǹkan tí mo fẹ́ rò mọ́ tó wá sí dọ́là máa padà lọ sọ́dọ̀ bàbá yẹn ni kí wàá mi ṣe nǹkan tí mo fẹ́ ṣe sharp kí n wà ókè. Ìyá yẹn wá ń bẹ́nu kó gidi láti máa jẹ ni. Ìyá ò dáa.
ẹja wowó ni wọ́n bá ẹni bá fipá wowó ìgbẹ̀yìn rẹ̀ ó mà léwu gidi gan ẹja wowó ni wọ́n bá o kìràkìtà. Bàbá ìgbà tí mo délé mo ti lọ ronú sí dáadáa mo ṣetán láti ṣe kínní ní ẹ bá mi ṣe àṣírí ọ̀la yẹn. ó ti rò ó. bẹ́ẹ̀ ni. ó sì dán lójú pé o ti rò ó dáadáa. bàbá mo ti rò ó dáadáa àyà mi ti di ẹ bá mi ṣe ẹjọ́. bẹ́ẹ̀ ni. wò mí wò wójú mi wò jójú èmi àti oṣù mẹ́rin ó ti lọ rèé rò ó. bẹ́ẹ̀ ni. ó sì rò ó dáadáa. bẹ́ẹ̀ ni. ṣe gẹ̀rẹ́gẹ̀ o. kò sí yọnu. ojú rẹ báyìí là sí owó ojú rẹ là sí wà tẹ ìlẹ̀kẹ̀ lọ́jà ayé ẹ fojú rẹ wò mí ayé ọmọ sí ju rẹ wò. wo kése pé mi ò lè ṣògùn owó fún ọ àṣírí ọ̀la mo lè ṣe fún ọ ṣùgbọ́n nígbẹ̀yìn. ẹ̀yin wo ló tó fẹ́ ní bàbá mo rẹ́dà ti ṣe kinní yìí ẹ má wọrí pẹ̀lú ẹ̀yin tó fẹ́ ní. wo bójú ọká tó bá jọ bó adìẹ kọ́ ní ọba sì dárò bá àkókò bá ń fẹnu sọ kí ló kọkọ gbọ́dọ̀ fẹnu sọ kí ọ̀rọ̀ èmi mọ tí mo rí o wo àná ló ṣe mí àná abiyamọ ló ta mí ilé jẹ́ máa sọ ilé tí mò ń sọ fún ọ kò yẹ kí n máa sọ fún ọ rárá ó ti yé torí tí mò ń sọ fún ogún ọdún lásán ló fi lò ogún ọdún lásán péré ló fi lò. 20 years. 20 years ló fi lò. ọjọ́ mélòó là ń lò láyé mọ́ sí ọdún mélòó là ń lò láyé mọ́ ara nǹkan tó ṣokùnfà nǹkan tí mo fi rò pé kí n tètè wọ́gbọ́n dá sí lélẹ̀ tí báyìí tètè wọ́gbọ́n dá sí nísìnyí báyìí mélòó lọ́jọ́ orí táwọn èèyàn lò láyé ìsìn mọ́tà fi ń kú 20 years tí má lè lo 20 years kún ọjọ́ orí mi nísìnyí báyìí I'm fine. o ti rẹ́dì. bẹ́ẹ̀ni. wá wo ó nígbẹ̀yìn fa etí mò ń sọ fún ọ ó nígbẹ̀yìn ni bọ́mọdé méjì bá ń gégi nígbó àgbà lọ́mọ bíi tí ó wò ó sí tí mò ń sọ fún ọ kankan làárọ̀ fún adití ìdí ni tí mo fi pariwo tí mo fi tọ̀ mọ́ létí kankan. wo ìjọ ọ̀sẹ̀lẹ̀ rẹ wá wò ó. Kirakita ayé ò dọ́là orúkọ burúkú ló ń sọ nìyẹn Kirakita àti lówó láyé ń bí ó mà léwu gidi ẹ jẹ́ ká wo owó níwọ̀nba o. owó àpèkánu kò jọ̀wọ́ fi lẹ́mi ṣe bùgbé o ṣùgbọ́n ẹ má jẹ́ ká àfipá wówó kan kì í fa yọ̀nà sẹ́ kí ló ń bójú ọ̀rẹ́ jẹ́ láyé ń bí àní owó ni kí ló ń bójú ọmọ ìyá méjì jẹ́ owó yìí náà ni kí ló ń bá alẹ́ ayé gangan jẹ́ ìfẹ́ owó ni kí ló ń bá wa jẹ́ nílé ayé ń gbé owó yìí náà ni ẹja wo owó ni wọ́n bá o Kirakita yìí ò dá nǹkan ẹja wo owó ni wọ́n bá o. bàbá mi ò fọ́ máa ṣe ẹ bá mi ṣe bí 20 years ni kò sí wàhálà lẹ́yìn 20 years yẹn kò sí wàhálà bàbá mi ẹ bá mi ṣe mo ti ní interest nínú ilé yìí ẹ bá mi ṣe kí n wà ókè kí ìyàwó mi padà wá ìyàwó mi ti fi mí lẹ̀ lọ torí pé mi lówó lọ́wọ́ náà. kí ló táyé ẹ̀ dí báyìí torí Ọlọ́run. bàbá ẹ má wá ẹni mi ẹbí mi ni mo ní nípa kọ́sọ̀ tó máa ṣẹlẹ̀ sí mi ẹ bá mi ṣe. ọjọ́ ọmọdé bá mulẹ̀ ké mọ̀mọ́ ìjọ tí yóò bá dalẹ̀ ní òtò mú tó bá wà ọmọdé burúkú ń bojú wẹ̀yìn ṣé òjò lolúwéré jà ní. àánú rẹ̀ ṣe mí tọ́pọ̀ a sì sọ fún o sì ń lọ ọ̀ ń lọ agídí. ọ̀dà kò tí ọ̀nà wọ́n bá jẹ́ pé lóòótọ́ lọ mọ̀ pé wọ́n fẹ́ ṣe lóòótọ́ sì dán lójú tọkàn rẹ ti kí ọlọ́ọ̀rẹ́ wá owó wá. bí èlò nìyẹn sà. ìlọrin wá bíi 500,000. 500k owó ìpọ̀ bàbá. ṣé nǹkan sí ọ ni ṣé ẹni tí yóò bá joyin inú àpáta máa wo inú àké ibi wọn lọ fẹ́ joyin inú àpáta gbogbo tó bá fojú fọmọ gbogbo iná tó bá fojú wí mẹ a gbọ́dọ̀ faramọ́ ni owó yìí láfi pèlè gbogbo nǹkan tá a nílò ó ti yé ó sì pẹ́ ju oṣù kan gbáko oṣù kan péré ìlọ́gbọ́dọ̀ fi wá. 500,000 naira. máa wà. bẹ́ẹ̀ ni. ọ̀dà ẹ kò sí ìyọnu ẹ lọ́ọ̀rì wá ibi tí mo bẹ́ tó lẹ̀ kóṣù kan wọ́n tó pé ó ti yé wọ́n jọ oṣù kan lọ́hùn kankan fà lánàá fà àdìtì o mọ́ ṣàkíwá wo lè lófin mọ́ ṣàkíwá wo lè jòrò àṣeyẹ tó ṣàkíwá lọ́jọ́ kìíní àná pa lórí igúnnugún ṣe bẹ́ẹ̀ pa lórí àkàlàmọ́ kó ṣe bẹ́ẹ̀ ọjọ́ gbọ̀ngàn lọ́rùn ni àgbámùrèdè tó bá ṣe bẹ́ẹ̀ yóò yọ̀ wúlò ṣàṣà torí èmi ó ti bẹ̀rẹ̀ tó lẹ̀
kò sì gbọ́dọ̀ kọjú oṣù kan. kò gbọ́dọ̀ jóṣù kan lọ. ọba ìjọ oṣù kan lọ nǹkan mi ò ṣẹlẹ̀ o. má sáré ẹ̀. ọ wá. bẹ́ẹ̀ ni ọ̀dà. mo gbọ́dọ̀ lówó inisẹ́ mo gbọ́dọ̀ lówó. ọ̀dà orí nǹkan ọmọdé burú kò ń bojú wẹ̀yìn tí òòjọ́ lolúwéré pani ni. Kirakita ayé ò dọ́là orúkọ burúkú ló ń sọ nìyẹn. Kirakita 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 àti lówó láyé ń bí ó mà léwu gidi. Ẹ jẹ́ ká wo owó níwọ̀nba o. Owó àpèkánu kò jọ̀wọ́ fi lẹ́mi ṣe bùgbé o, ṣùgbọ́n ẹ má jẹ́ ká fipá wówó àfipá wówó kan kì í fa yọ̀nàṣẹ́. Kí ló ń bojú ọ̀rẹ́ jẹ́ láyé ń bí? Àní owó ni kí ló ń bojú ọmọ ìyá méjì jẹ́ o. Owó yìí náà ni kí ló ń bá alẹ́ ayé gangan jẹ́? Ìfẹ́ owó ni kí ló ń bá wa jẹ́ nílé ayé ń bí? Owó yìí náà ni ẹja wo owó ni wọ́n bá o. Kirakita yìí ò dá nǹkan ẹja wo owó ni wọ́n bá o. Kirakita yìí ò dá nǹkan kì í ṣe wípé ká má ṣe wówó ṣùgbọ́n ẹ má ṣe jẹ́ ká fipá wówó. Ìran fipá wówó kì í fàyọ̀nà o. Mo wí tètè mi o. Owó kan pa ṣùgbọ́n ẹja wówó ni wọ́n bá. Ẹja wówó ni wọ́n bá o. Ẹja wówó ni wọ́n bá. Ẹni bá fipá wówó ìgbẹ̀yìn rẹ̀ ó mà léwu gidi gan. Ẹja wówó ni wọ́n bá o. Kirakita kò dá nǹkan láyé ń bí. Ẹ wówó ni wọ́n bá o. Ẹ wówó ni wọ́n bá o. Ẹ wówó ni wọ́n bá. Ẹ wówó ni wọ́n bá. Ẹ wówó ni wọ́n bá o. jẹ́ ìpè kàtà yìí. hello. hello bàbá. àbàtì ni pé èmi náà ni èmi ní. mo ti mọ̀ pẹ́yìn náà ni. ó ní tó ti ń wá owó ọ̀hún. mo ti rí 250,000 báyìí. 250. yes sir. yóò dáa fún ọ ó kú ọmọ ènìyàn ṣe ó kúṣẹ́ wá kókó 500,000 wá kókó 500,000. ọmọ ìtura yìí ọlá fọkàn sí ọlá yóò sógun owó lòótọ́ ọbẹ̀ ẹsẹ̀ sọ ọ̀la. hello Josmart báwo ni. hello ma. mo máa fẹ́ gbéṣẹ́ kan fún ẹ ní sáìtì mi ni. ok ṣé níbi sáìtì yín yẹn. mo fẹ́ kó bá mi ṣán oko Benin. mo mọ̀ bẹ̀ dáadáa. èló ló máa gbà. ẹ san 30,000 ma. 30,000 sórí 30,000 yẹn kọ́ ní issue máa fún ẹ 50,000. ok 50k. kó kàn make sure kó bá mi ṣe dáadáa ó bá mi sọ dáadáa. màá ṣe dáadáa ẹ má worry màá ṣe dáadáa. ok forward details ẹ sí mi kí n ṣe transfer sí ẹ. ẹ ṣé mà. bá mi ṣe dáadáa o Josmart bá mi ṣan kó neat ṣó ti gbọ́. màá ṣe dáadáa. ok no problem forward ẹ sí mi sí. Kirakita ayé ò dọ́là orúkọ burúkú ló ń sọ nìyẹn. Kirakita àti lówó láyé ń bí ó mà léwu gidi. Ẹ jẹ́ ká wo owó níwọ̀nba o. Owó àpèkánu kò jọ̀wọ́ fi lẹ́mi ṣe bùgbé o, ṣùgbọ́n ẹ má jẹ́ ká fipá wówó àfipá wówó kan kì í fa yọ̀nàṣẹ́.
kí ló ń bojú ọ̀rẹ́ jẹ́ láyé ń bí àní owó ni kí ló ń bojú ọmọ ìyá méjì jẹ́ owó yìí náà ni kí ló ń bá alẹ́ ayé gangan jẹ́ ìfẹ́ owó ni kí ló ń bá wa jẹ́ nílé ayé ń bí owó yìí náà ni ẹja wo owó ni wọ́n bá o kìràkìtà yìí ò dá nǹkan ẹja wo owó ni wọ́n bá o kìràkìtà yìí ò dá nǹkan kì í ṣe wípé ká má ṣe wówó ṣùgbọ́n ẹ má ṣe jẹ́ ká fipá wówó ìran fipá wówó kì í fàyọ̀ náà o mo wí tètè mi o owó kan pa ṣùgbọ́n ẹja wówó ni wọ́n bá ẹja wówó ni wọ́n bá o ẹja wówó ni wọ́n bá ẹni bá fipá wówó ìgbẹ̀yìn rẹ̀ ó mà léwu gidi gan ẹja wówó ni wọ́n bá o kìràkìtà kò dá nǹkan láyé ń bí ẹ wówó ni wọ́n bá o ẹ wówó ni wọ́n bá o ẹ wówó ni. ibi tí wọ́n ní kí n bá wọn san yìí so yìí owó ìju 30k lọ wẹ́ dó wọ́n ti náà máa fún mi ní 50,000 náà 50k náà lẹ́yìn kí n gbà fún ìgbà yẹn náà tẹ́lẹ̀ náà ìgbà ìpọ̀gùn fẹ́ gan ojú ìwọ kí ìgbà yẹn èmi nìkan ni mo máa ṣiṣẹ́ yìí èmi nìkan ni màá gé ogbógi mi ìfẹ́ kẹ́lẹ́ mi bá mi gé kówó yẹn lè kí lè rówó yẹn lò ìyẹn ojú gbẹ fúnra mi. Hello madam. Just smart báwo ni. Mo ti parí iṣẹ́ yín mà mo ti parí ẹ̀. Good. Forward account number ẹ mo ní kó forward account number ẹ náà sí mi ò dáhùn. Okay ma, alright. Oya forward ẹ̀ sí mi jẹ́ kí n ṣòwò ẹ̀ sí ẹ. Kò sí wàhálà ma. O ṣé my dear. Ẹ ṣé ma. $500,000 ni mo ti gbé wá ẹ̀. Owó ni. Ọwọ́ àwọ̀ iná. Bẹ́ẹ̀ ni. Padà. Jọ́símátì. Bàbá. Ó sì gbìyànjú ó tiraka ọwọ́ àwọ̀ yìí. Bẹ́ẹ̀ ni. Kí wọ́n á ní ṣì ọ́ Jọ́símátì. Ìwọ tó o tiraka tó o wá owó yìí láàrin oṣù kan 500,000. Ó tó ọ bẹ̀rẹ̀ òwò kéékèèké tí ó padà dé ní lámọ́ ọlọ́. Tó o bá gbìyànjú tó o sì ṣe oṣù kan sí tó pé $1 million. Ó tó ọ bẹ̀rẹ̀ ìgbésí ayé rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọlọ́lá tó rí láàrin ìlú ọ̀hún kì í ṣe gbogbo wọn ni wọ́n ṣẹ́sọ ọ̀la kì í ṣe gbogbo wọn ni wọ́n ṣẹ́sọ owó. Báwọn náà ṣe bẹ̀rẹ̀ kéékèèké ni torí ìgbọ̀n tó báyìí tó sì di ńlá mọ́ lọ́wọ́. Mo fi ìgbẹ̀yìn owó tó ọlọ́ọ̀ fẹ́ ṣe yìí mo fi hàn án. Oṣù tó ní ó wù ọ́ náà olóṣògùn owó ọ̀hún. Ṣé ìwọ ti gbàgbé pé ìran afipáwó kan kì í fàyọ̀ náà ni? Wọ́n èéfì ìdùnnú náwó ọ̀hún hílà hílo ní padà mọ́ gbẹ̀yìn ayé wọn. Ìgbò ni ogún ọdún ọ̀hún fi ń pé. Ogún ọdún ọ̀hún bí ọdún méjì ni tó bá pé tán. Ó wá máa bẹ̀rẹ̀ wàhálà kí. Tí tó bá bẹ̀rẹ̀ wàhálà ọ̀hún tó bá sáré tèmi sọ̀rọ̀ bẹ́ẹ̀ mi ò gbọ́ mọ́ ni. Mi ò ní gbọ́ mọ́ èmi ti ṣe tèmi ò ṣe fún ọ nù. Ṣùgbọ́n èmi náà ń lọ mọ́ ìjọ́nà ṣé ìwọ ti rí babaláwo kan tó ṣẹ́sọ fún rẹ̀ rí àbí tó ṣẹ́sọ fún ọmọ rẹ̀. Èmi ò ṣe fún ara mi. Ó ṣe bá mi rúkọ̀ ní sẹ́fẹ̀. Ìtẹ́lọ́rùn ni bàbá ìwà. Gbogbo tó bá ti rí jọ ọmọ tí ọlọ́run. Sọ́rí agbéraga ní ṣògùn owó. Bẹ́ẹ̀ ni agbéraga ní ṣògùn owó. Kìràkìtà tó sì wú nǹkan dọ́là rárá. Ó ti yé. Orí ibú ni mi ń kó bá ní. Kí la fẹ́ múnú ká ṣògùn owó? Kò sí nǹkan kan bẹ́ẹ̀ kò ṣeré ń bẹ̀. Ó ti yé. Jọ́símátì. Bàbá. Àmọ̀ràn tèmi ò gbọ́ ni pé gba owó ìlọ́wọ́ mi. Gbìyànjú bó o ṣe ṣe lè torí 500,000 tó ń wá sí ó pé $1 million lórí ìbẹ̀rẹ̀ òwò kéékèèké máa bẹ Ọlọ́run máa bẹ àṣẹ̀dá kó bẹ́lẹ̀dá rẹ kórí ọ̀rọ̀ mọ́. Ó ti yé òwò náà bẹ̀rẹ̀ ìgbésí ayé nù. Yóò padà dé nílá mọ́ ọlọ́ nígbà tó o bá ti mọ ìwọ̀n ara rẹ tó o mọ tó ń ṣe ó ní jẹ́ kí ẹnu rẹ kó pọ̀ ju sí ọwọ́ rẹ lọ ni. Àmọ̀ràn mi sí ọnu
àmọ̀ràn mi ṣọ́nu gẹ́gẹ́ bí bọ̀dá sí àbúrò gẹ́gẹ́ bí bàbá sọ́mọ ó ti yé kankan làánú fàdí tí o má dààmú náà pọ̀ fẹ́ sógun ọwọ́ mọ́ kò sẹ́rẹ̀ mẹ́ orí ibu ní padà kó bá ní. Kirakita ayé ò dọ́là orúkọ burúkú ló ń sọ nìyẹn. Kirakita Kirakita àti lówó láyé ń bí ó mà léwu gidi. Ẹ jẹ́ ká wo owó níwọ̀nba o. Owó àpè kánú kò. Orí mi ẹlẹ́dàá mi ò mà ṣe é. Bí mi bá ṣe kó 500,000 naira lọ fi ṣe àṣírí ọ̀la lélẹ̀ ó tún lè má jẹ́. Èmi ò rò tẹ́lẹ̀ wípé Kirakita ò dọ́là. Èmi tí mo lè gbàrú tí mo fi kó 500,000 naira jọ instead kí n fi ṣe business mo kó lọ mo ní mo fẹ́ fi ṣàṣírí ọ̀la. Ọlọ́run ló mà ní kí babaláwo yìí má tètè yá mi ní brain. Gbogbo àwọn babaláwo ìkọ́nìkà o. Máa yí dẹ̀ tó sọ fún mi ó ní ìgbẹ̀yìn ẹ̀ pé máa ya wèrè ni ṣùgbọ́n owó tí mo ṣàfẹ́ níyẹn ṣàkànràn mọ́ mi lójú pé kí n ṣe. Ìgbà mélòó ni ogún ọdún fún máa ń pé. Orí mi ẹlẹ́dàá mi ò mà ṣe é tó jẹ́ kí n kó sí páńpẹ́ tó jẹ́ ń ya wèrè o. Mo dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mi o. Owó ilé náà máa lọ fi bẹ̀rẹ̀ business ní báyìí. Ọlọ́run á dẹ̀ bá mi sọ di ńlá. Kirakita ò dọ́là. Kirakita ayé ò dọ́là orúkọ burúkú ló ń sọ nìyẹn. Kirakita àti lówó láyé ń bí ó mà léwu gidi. Ẹ jẹ́ ká wo owó níwọ̀nba o. Owó àpè kánú kò jọ̀wọ́ fi lẹ́mi ṣe bùgbé o ṣùgbọ́n ẹ má jẹ́ ká àfipáwówó kan kì í fa yọ̀nà sẹ́. Kí ló ń bojú ọ̀rẹ́ jẹ́ láyé ń bí? Àní owó ni kí ló ń bojú ọmọ ìyá méjì jẹ́ o. Owó yìí náà ni kí ló ń bá a lé ayé.